Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà Yorùbá TV jákèjádò gbogbo àgbáńlá ayé. Àkòrí ọ̀rọ̀ tiwa tòní ó dá lórí ọmọọṣẹ́ lónìí ọ̀gá lọ́la. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ́ni tẹ́ ń wò mí, ẹ jẹ́ ká bira wa léèrè. Ǹjẹ́ gbogbo ọmọọṣẹ́ ló ń di ọ̀gá? Ẹ máa dá mi lóhùn bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Ẹ jẹ́ ká bira wa. Ǹjẹ́ gbogbo ọmọọṣẹ́ ló ń di ọ̀gá? Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Ìwọ ọmọọṣẹ́ fúnra rẹ, kí ni ìpinnu rẹ láti di ọ̀gá lọ́jọ́ tí ọ̀la àbí lọ́jọ́ iwájú? Ọmọọṣẹ́ lè ní ọ̀gá lọ́la. Irú ọmọọṣẹ́ wo ni wọ́? Ṣé ọmọọṣẹ́ tó jẹ́ pé ó rójú ọ̀gá, ó ṣiṣẹ́ ọ̀gá bó ṣe tọ́ àti bó ṣe yẹ? Àmọ́ lẹ́yìn ìgbà tí ọ̀gá pẹ̀yìn dà tán, ṣe ló bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ ìṣeré. Tó bá jẹ́ irú ọmọọṣẹ́ báyìí, ọ̀rọ̀ èpè kọ́ o, irú iṣẹ́ báyìí ò lè rí iṣẹ́ náà jẹ. Ìwọ ọmọọṣẹ́ tó jẹ́ pé òun fẹnu bàtọ̀ gẹ́ẹ̀jẹ́ lẹ́yìn ni. Gbogbo ọ̀rọ̀ burúkú nípa ọ̀gá tó kọ̀ wọ́n níṣẹ́ tó ń fi tí wọ́n fẹ́ fi jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la lé ẹ lọ́wọ́, òní wọ́n máa ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n ń sọ. Ọ̀rọ̀ èpè kọ́, ìwọ fúnra rẹ gan ò ní lẹ́yìn. Kì í ṣe pé torí ní téèyàn bá gbìn òní ó kà. Ìwọ ọmọọṣẹ́ tó jẹ́ pé o lè níwọ́n mú wọ́n tiẹ̀, bí ọ̀gá bá ti rán ọ níṣẹ́, ṣe ló ń yọ owó tó fi rán ọ níṣẹ́ sẹ́yìn, àbí kọ́ ní kó lọ gba nǹkan mẹ́rin wá níbì kan kó o sọ di méjì kó o parọ́. Ọ̀rọ̀ èpè kọ́, òfu ayérayé òun ló ti ń fi ọwọ́ ara rẹ̀ kọ lẹ́tà sí i. Kò wá sí bó ṣe fẹ́ ṣe lọ síwájú kó ṣe lọ sẹ́yìn. Ó kó gbíríṣọ pé ló padà dá lẹ́sì, ò lè fi iṣẹ́ yìí jẹun. Ọ̀rọ̀ èpè kọ́. Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Ìwọ tó yẹ pé gbogbo àwọn oníbàárà ọ̀gá rẹ ló ti gbà tán tó ń pè wọ́n sẹ́yìn. Ọ̀rọ̀ èpè kọ́, gbogbo tí wọ́n náà ṣe lọ́mọọṣẹ́ ń bọ̀ wá padà ṣe fún wọn náà tí ó padà sọ wọn náà sí kólóbó. Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Irú ọmọọṣẹ́ wo ni ìwọ? Ṣé ìwọ jẹ́ ọmọọṣẹ́ tó ní ìtẹríba fún ọ̀gá? Tó pé gbogbo bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ ló ń ṣe nínú ilé iṣẹ́ tí ọ̀nà bí ọ̀gá tí ó ṣe ní lọ síwájú òun ni wọ́n ń wá. Gbogbo bí iṣẹ́ gidi, iṣẹ́ tó lówó lórí tó ní àlùbáríkà tí ó ṣe máa wọlé sọ́dọ̀ ọ̀gá tiẹ̀, ọ̀nà yìí ni wọ́n ń sán. Ọ̀nà bí ọ̀gá tí ó ṣe máa rí ọwọ́ mú lọ sẹ́nu, ọ̀nà bí ọ̀gá tí ó ṣe máa rí ọwọ́ mú lọ sẹ́nu tí ò ní ní ìfàsẹ́yìn, òun ni wọ́n ń sán. Tí wọ́n bá jẹ́rú ọmọọṣẹ́ báyìí tó ò sì jẹ ọ̀gá ẹ lẹ́sẹ̀ lẹ́yìn, ọ̀rọ̀ tiẹ̀ rèé. Àkọ́kọ́ ni wípé irú ọmọọṣẹ́ báyìí àṣeyọrí tí ń dúró dè ẹ́ lẹ́nu iṣẹ́ yìí lọ́jọ́ iwájú ẹ̀. Ọmọọṣẹ́ lè ní ọ̀gá lọ́la. Irú ọmọọṣẹ́ tó ò fẹ́ ìṣubú ọ̀gá rẹ̀ yìí, àṣejèrè tí ń dúró dè ẹ́ lẹ́yìn wá ọ̀la. Ìtumọ̀ ẹ̀ ni pé nígbà tó o bá ṣe iṣẹ́ ìtò láṣeyọrí tó ṣàbòsí ọ̀gá rẹ̀, ó di dandan kó o ṣàṣejèrè. Irú ọmọọṣẹ́ báyìí, ògo inú ìdílé yín ti ń dúró dè ẹ́ báyìí lẹ́yìn tó o ti ṣàṣejèrè tán, ó di dandan kó o dògo nínú ìdílé yín. Nítorí gbogbo tó o bá ṣe àmì rẹ̀ yóò hàn lára rẹ̀ nígbà tó jàǹbá ọ̀gá rẹ̀ tó sì ṣe àbòsí. Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Irú ọmọọṣẹ́ báyìí, ipò ọlá ti ń dúró dè ọ́ nínú ìdílé yín, ní agbègbè yín, kódà nínú ìpínlẹ̀ tó wà, ní orílẹ̀-èdè tó wà àti káàkiri gbogbo àgbáńlá ayé. Ọmọọṣẹ́ ló ní ọ̀gá lọ́la. Ìpinnu àti sọ àwọn òbí ẹ̀ di aláyọ̀ ó ti wà lórí irú ìwọ ọmọọṣẹ́ báyìí. Nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní déégún ẹni bá jóore orí ó yà á tọkùn. Nígbà tí wọ́n ti ṣe rere pẹ̀lú ọ̀gá rẹ̀ tí wọ́n náà wá ṣàṣeyọrí, lẹ́yìn tí wọ́n náà dáwọ́lé iṣẹ́ yìí tó bẹ̀rẹ̀ sí là tó ń lu, ó di dandan kínú àwọn òbí rẹ̀ dùn sí ọ pé àwọn ò ṣe àṣedànù. Gbogbo irú ìwọ ọmọọṣẹ́ tó bá ti wá fẹ́ nírú ìpinnu báyìí, àfi kó ṣe dáadáa kó má bàtọ̀ ga jẹ́. Ọmọọṣẹ́ lè ní ọ̀gá lọ́la. Mo wá ń bi ìwọ ọmọọṣẹ́ lónìí, irú ọmọọṣẹ́ wo ni ìwọ fẹ́ jẹ́ nínú méjèèjì? Ṣé lè tí ń bàtọ̀ ga jẹ́ ni? Àbẹ́ tí ń fa iṣẹ́ sẹ́yìn? Àbẹ́ tó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́? Àbẹ́ tí ń jalè lẹ́nu iṣẹ́? Àbẹ́ tó fẹ́ oríire fọ́gà, tó fẹ́ lọ síwájú fọ́gà, tí ò rẹ̀ jàǹbá ọ̀gá rẹ̀, èwo ni wọ́n fẹ́ jẹ́?
rántí pé inú méjèèjì ètò bá ti jẹ́ ìpinnu méjèèjì òun láti kà sí ọ létí yìí. Ọmọọṣẹ́ lónìí ọ̀gá lọ́la. Ìwọ ọmọọṣẹ́ tó ti wá gbọ́n tí mo wí yìí, èyí tó bá ti wá jẹ́ ìpín tó wù ẹnu méjèèjì kò yàn kan. Àmọ́ ọ̀rọ̀ tó wá kẹ̀yìn náà o, ìwọ tó jẹ́ òbí àbí o jẹ́ alágbàtọ́, kódà ìwọ tó jẹ́ olùkọ́ náà, olùkọ́ni ni àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ yìí dáadáa, torí wọ́n ní ilé ni ọmọ ti ń kẹ́sọ̀ọ́ ròde. Ìwọ tó jóbi, ẹ̀kọ́ tó bá kọ́ ọmọ rẹ nínú ilé ni ó bá débi iṣẹ́. Ìwọ tó jẹ́ alágbàtọ́, ọmọ tí wọ́n fún ọ tọ́, ẹ̀kọ́ tó bá kọ́ náà ni ó bá dé gbogbo ibi tó bá ti ń lọ. Ìwọ tó wá jẹ́ olùkọ́ náà, ẹ̀kọ́ tó o bá ti fún ọmọ tó ti fi ṣe dáadáa lọ́dọ̀ rẹ náà ni ó fi ṣe dáadáa ní gbogbo ibi tó bá ti ń ṣiṣẹ́, tí wọ́n fi iṣẹ́ yìí yìn, tí wọ́n fi ìwọ náà. Ẹ̀rọ ti yí pé bí iṣẹ́ ìṣe jẹ́ oríyìn fún àwọn ọmọ ìbẹ́ẹ̀ ló jẹ́ oríyìn fún ẹ̀yin náà, torí wọ́n ní bí eégún ẹni bá jóore orí àyàtọ̀kùn. Fún di èyí, ẹ jẹ́ káwa náà tún àárín tó bá ti kàn wá ṣe. Àṣà Yorùbá TV òun ló ń kìlọ̀ wípé àti àwa tá a jẹ́ ọmọ àtàwa tá a jẹ́ òbí, ẹ̀kọ́ ṣe kókó fún gbogbo wa. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kọ́ ká sì gba ìmọ̀ràn. Ire. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.